Africa Content TV. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba kan ṣoṣo tí ò pé méjì, ń fọlá mọ́ṣáláṣí Ànábì Muhammad tí ń bẹ nílùú Medina yìí, mo fi ń tọrọ fún ìlú mi, ìlú Ìwó. Ọlọ́run, mo bẹ̀ ọ́ ìwọ ọba kan ṣoṣo tí ń mú un sìn, tí ń pe nǹkan kan míì, tí ń gbàbọ míì lọ sìn ọ́. Àfiwọ́ nìkan tààràtàrà ni mò ń lọ ọ̀dọ̀ rẹ. Mo wá ń fi ọlá mọ́ṣáláṣí yìí, mọ́ṣáláṣí Ànábì, tó yẹ pé táyé ọba débẹ̀ kí wọ́n sanwó bàálù wá, kí wọ́n sanwó wá, kí wọ́n ra gbogbo nǹkan nínú ìlú yìí, tí wọ́n ra tẹ̀sí gbogbo nǹkan ní ẹ̀mọ́ ara tí wọ́n máa kó lọ ní. Táyé ọba tí ìdéwò ká wá náwó sínú òwò káyé má gbádùn. Over 1 billion èèyàn ní máa wá sí mọ́ṣáláṣí wa tí wọ́n máa wá wò ó. Mo wá ń tọrọ lọ́jọ́ tèmi pẹ̀lú àṣẹ ìwọ ọba kan ṣoṣo tí ò pé méjì, lọ́lá Ànábì Muhammad, pẹ̀lú irú ọlá tó ṣe sí ìlú yìí. Mo wá ní ìlú ọlá tó ṣe dí Medina, tó ṣe sí Mecca, irú ọlá náà mo ní wá ṣe sí Ìwó, tí ayé ọba tí ìdélùú Ìwó kí a má gbádùn, táyé ọba tí ìwà náwó, tí wọn ọba tí sọ̀rọ̀ wò, tí wọn ọba tí ìgbéwò lárugẹ káyé má gbádùn. Gbogbo àwọn mùsùlùmí ilé ayé yìí ní gbádùn tí wọn ọba tí ìfojú kan Medina yìí. Gbogbo èèyàn ní máa dáwó jọ gbogbo ẹ̀. Wọ́n ní ìlú Ìwó náà táyé ọba tí ìdébẹ̀, tí wọn ọba tí rí kí wọ́n má gbádùn, kí ìlú Ìwó kó bẹ̀rẹ̀ sí ní máa dìde, káwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní máa ṣoríire. Ọgbọ́n tí wọ́n fi làmì láàká kọ́lọ̀ wọn bá ń fún wọn. Gbogbo wọn látòkè délẹ̀, látorí èmi tí mo jọba ìlú Ìwó, èmi Abdulrasheed Adewale Akanbi, ìlú Fẹ́mi lóyè Telu àkọ́kọ́. Mo ní jẹ́ kí ìlú náà bá ń fi Ìwó láyà balẹ̀. Ìwó ti ń láyà balẹ̀, ṣùgbọ́n àní tí ayé ọba tí ìdéwò, tí wọn ọba tí wà náwó sí Ìwó, wọn ò gbọdọ̀ gbádùn. Bí ayé ò ṣe gbádùn, tí gbogbo àwọn mùsùlùmí, over 1 billion mùsùlùmí ni ò gbádùn, tí wọn ọba tí ìdébí, tí wọn ọba tí ìdé Medina, tí wọn ọba dé Mecca. Bẹ́ẹ̀ ni kí gbogbo ayé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì, gbogbo ẹnikẹ́ni ní tó wà Nàìjíríà tí wọn ọba tí ìdé lùwò kẹ́ má gbádùn. Yóò máa rí bẹ́ẹ̀, yóò máa ṣẹ bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ ìwọ ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí, ọba tí ń ṣọlá tẹ́nìkan gbọdọ̀ fi léèrè. Kábíyèsí.